Labalábá ti dìgbò lẹ́gùn àwọn amúniṣòwò ẹrú afurasí pẹ̀lú àfọmọṣòwò nọ̀bì. Wọ́n gba ìtúsílẹ̀ àwọn tí wọ́n há sínú kólóbó àwọn ọ̀bàyéjẹ́ ọ̀hún. Àṣé lóòótọ́ ọ̀rọ̀ làwọn àgbà máa ń sọ wípé bí ó ti wù ó tó kí èkúté farapamọ́ sínú àgbàlá tó, ológìnní ni yóò ṣọdẹ apajẹ èkúté inú ilé. Ní ọjọ́ 15 oṣù keje ọdún tí a wà yìí ni ìfimúfínlẹ̀ ìtanilólobó hú jáde bí èéfín iná lórí ọ̀rọ̀ arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chinyere tí ẹnìkan kò mọ orúkọ àfi pé bàbá tó bí lọ́mọ. Arábìnrin Chinyere ni wọ́n ní ó jẹ́ òfínàgbòǹgbò nídìí òwò amúniṣòwò ẹrú pẹ̀lú òwò nọ̀bì fún àwọn obìnrin ní apá kan ẹkùn East, tí yóò máa kó àwọn obìnrin láti ẹkùn East wá sí Ughelli ní ìlú Delta fún òwò nọ̀bì ṣíṣe. Wọ́n ní ìwà ẹ̀tànjẹ ni obìnrin náà máa ń gbé wù bí aṣọ ní àsìkò tí ó bá múra láti fi wọ́n ṣe òwò nọ̀bì ọ̀hún. Wọ́n ní ńṣe ni Chinyere yóò sọ fún àwọn obìnrin náà wípé òwò sales girl ní restaurant ni wọ́n ń bọ̀ wá ṣe ní ìlú Delta. Bẹ́ẹ̀ ni ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn ni Chinyere máa ń lò fi gba àwọn obìnrin ọ̀hún kúrò ní abẹ́ àkàkà òbí wọn títí yóò fi kó wọn dé ìlú Delta láti ìpínlẹ̀ Abia. Sọ wípé sales girl ni wọ́n fẹ́ ṣe ní ìlú Delta tí wọn yóò máa gba $30 lóṣooṣù. Ọ̀tàfàsókè yínáborí, bọ́ba ayé ò rí ọ tòde ọ̀run wò ọ́. Ní ọjọ́ 12 oṣù keje ọdún yìí ni àṣírí afurasí náà bẹ̀rẹ̀ sí ní fojú hàn. Afurasí ọ̀bàyéjẹ́ lùlù gángan ní àsìkò tí ọ̀dọ́bìnrin méjì bá dé ìlú Delta ní Ughelli. Ní àsìkò tí afurasí náà mú àwọn ọ̀dọ́bìnrin méjì náà dé ibi tí wọ́n ń lọ ni àwọn ọ̀dọ́bìnrin méjì ọ̀hún fojú kan àwọn ẹlẹgbẹ́ wọn òmíràn tí wọ́n wà ní ìhòòhò ọmọlúàbí, tí wọ́n sì ṣàkíyèsí wípé òwò nọ̀bì ni wọ́n á fi àwọn ṣe nílẹ̀ náà, tí àwọn sì fi àkíkọ́rí wípé sábàdà àwọn kò lè ṣe òwò nọ̀bì ni wọ́n fi já àwọn sí ìhòòhò tí wọ́n sì ju àwọn jáde láti inú ilé ìtura. Látàrí ìmọ̀ àti ọgbọ́n inú ni kọmíṣánná ọlọ́pàá ìlú Delta Àbániwọ́ndá Olúfẹ́mi fi pàṣẹ fún DPO ọlọ́pàá ẹkùn náà tí wọ́n fi yabo ilé ìtura tí wọ́n pè ní Big Daffy ní Ughelli, níbi tí wọ́n ti fọwọ́ ṣìnkún òfin mú Chioma Edafe ẹni ọdún 36 tó jẹ́ ọmọ bíbí Umuogbezia ní ìpínlẹ̀ Imo. Ló jẹ́ olùṣàkóso ilé ìtura náà pẹ̀lú ènìyàn 25, 23 jẹ́ ẹ̀ṣọ́ wẹ́wẹ́ inú wọn. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní.